Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Saturday, June 6 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ àánú, ọjọ́ fọkànbalẹ̀ ló jẹ́ fún yín pẹ̀lú. Ọjọ́ tó ṣe é pé àyíká yín àgbàlẹ̀ fún dùnú, àgbàlẹ̀ fáyọ̀, àtẹ̀yìn àtọ̀rẹ́ àtojúlùmọ̀ lẹ́jọ́ ṣe pọ̀ lọ́jọ́ tòní. Níbi iṣẹ́ yín wọ́n á gba tiyín, nínú ilé wọ́n á gba tiyín, àárín ẹ̀yin àtolólùfẹ́ yín agúnrégé, àárín ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ agúnrégé dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa wò pé bóyá kẹ́ foríjì àwọn kan tó ṣe é pé wọ́n ti ṣàṣìṣe gan sí yín lọ́jọ́ tòní. Ẹ máa wò pé bóyá kẹ́ dáríjì wọn, bóyá kẹ́ kọ̀ free wọn dáadáa lọ́jọ́ tòní. Ẹ ní fẹ́ báyàn ní issue, èèyàn náà ní fẹ́ báyín ní issue lọ́jọ́ tòní. Gbogbo á lọ sòsé. Support tẹ́ ẹ̀ ń fẹ́ látọ̀dọ̀ àwọn èèyàn máa rí fún ìdí èyí ní láǹfààní àti béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni lọ́jọ́ tòní. Tó bá jẹ́ ọ̀rẹ́ àbálàsùmọ́, tó bá jẹ́ iṣẹ́ kan lẹ́yìn ṣe tó dàbí ìgbà pé iṣẹ́ náà lágbára díẹ̀, nílò support, ẹ lè béèrè lọ́jọ́ tòní, kò sí wàhálà. Ẹ má gbárùkù tí tẹ́ ẹ̀ ń fẹ́ lọ́jọ́ tòní. Àwọn èèyàn àgbà tí yín dáadáa láyè káyè lọ́jọ́ tòní. Gbogbo nǹkan á lọ sòsé, iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ, ire ó náà wọlé fún yín lọ́jọ́ ti tòní pẹ̀lú. Ẹ̀yin gan fún alára yín gan ọ̀nà tẹ́lẹ̀ gbà wọ̀nyàn lọ́wọ́, òun ló máa wá sí yín lọ́kàn lọ́jọ́ tòní, bóyá àbíkẹ́ wọn lágbájá lọ́wọ́, àbíkẹ́ dúró ti tàmẹ̀dù. Ẹ bá dúró tìyàn lọ́jọ́ tòní, àwọn náà ṣáà dúró tì fún yín padà, kò sí wàhálà, ara iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yẹn á lọ dáadáa, ire ó náà máa wọlé fún yín lénìí. Aago 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ navy blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ ìgbà kìí sara díẹ̀, ó ṣeé ṣe kí àwọn nǹkan kan ṣẹlẹ̀ lójijì lọ́jọ́ tòní. Bóyá owó kan lẹ̀ expect lójijì tó dàbí ìgbà kó lè fẹ́ blọ́ọ̀kù díẹ̀ bákan lọ́jọ́ tòní. Ó lè jẹ́ níbi iṣẹ́ lẹ tí ń retí nǹkan yìí, ọ̀rọ̀ iṣẹ́ àti ọ̀rọ̀ owó ṣíṣe kó rí bákan lọ́jọ́ tòní, tó ṣe é pé lójijì ní àdàbí ìgbà pé ọ̀rọ̀ iṣẹ́ fẹ́ rí bákan, tọ́rọ̀ owó náà fẹ́ rí bákan. Ìṣòro ẹnu iṣẹ́ lè wáyé lójijì lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ṣe prayer tẹ́ bá jí lówùúrọ̀ ọjọ́ tòní pé gbogbo ìṣòro òjijì tó máa wáyé níbi tí ẹ ti ń jẹ tẹ́tí mọ́ lónìí jẹ́ kẹ́ rí láṣẹ Ọlọ́run Ọba. Àwọn orí tẹ̀sìn fojúsùn pé ó yẹ kí rèé wọlé, ó yẹ kó tó mi lọ́wọ́, ẹ pray prayer dáadáa kó tó yín lọ́wọ́, kó má fi là yín lójú, kó má promise yín, kó má múṣẹ lọ́jọ́ tòní. Kẹ́ kí sára kẹ́ ṣe prayer dáadáa. Ẹ̀yin náà ẹ má ṣe ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni lọ́jọ́ tòní. Ẹ sì ṣe prayer lórí pé gbogbo tẹ́ ẹ̀ fẹ́ kó wọlé fún yín lọ́jọ́ tòní. Ẹ gbáradì níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Àwọn challenges kan lè dìde tó ṣe é pé ẹ ti ẹ̀rọ kan tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ ti expect rárá tẹ́lẹ̀ ní àyè iṣẹ́, tó ṣe é pé ó lè fẹ́ stress yín, ó lè fẹ́ là yín lóògùn díẹ̀ lọ́jọ́ ti tòní, kódà ó lè fẹ́ mú yín tún ná owó tẹ́ bá ń ṣiṣẹ́. Ẹ rí dájú pé ẹ kẹ́fìn ẹ̀ dáadáa, ẹ wò fínífíní dáadáa kí mistake má wáyé tó máa lágbára tá fẹ́ bí kí ẹ tún fẹ́ máa ná owó àná tún ná ní orí iṣẹ́ ní ọjọ́ ti tòní. Kẹ́ kí sára dáadáa, iṣẹ́ máa lọ dáadáa tẹ́ bá fọgbọ́n ṣe, tẹ́ dẹ̀ ṣe prayer tẹ́ kàn jújú bó ṣe ẹ lọ, relationship yẹn á lọ dáadáa. Ire owó náà lè rí bákan lọ́jọ́ tòní fún yín. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n issue lè wáyé lọ́jọ́ tòní. Issue tó jọmọ́ tí ìrìn àjò yín tẹ̀ ń lóràwọ̀ yìí, ẹ jìnnà sí ìrìn àjò pátápátá. Ìrìn àjò èyíkéyìí lọ́jọ́ tòní ẹ jìnnà sí. Wọ́n lè pè yín ní pè ìjayà lọ́nà jíjìn pé lábájá sáré máa bọ̀, wọ́n lè pè yín lójijì nígbà tẹ́ ẹ̀ ti ẹ̀rù kan rárá. Ẹ jìnnà sí pátápátá, ẹ má travel rárá lọ́jọ́ tòní. Lè rán yàn lọ ṣe representative yín níbikíbi lọ́jọ́ tòní, kò sí wàhálà. Ẹ̀yin fúnra yín má kú gìrì ní ó yá, mo fẹ́ sáré lọ síbi kan, mo fẹ́ sáré ṣe gbá, mo fẹ́ sáré ṣàwọ̀, ẹ kí sára lọ́jọ́ tòní. Gbogbo travel ọjọ́ tòní ẹ wulẹ̀ pẹ́ǹdì ẹ̀ ní rí láburú nípasẹ̀ travel lọ́jọ́ tòní rárá. Aburú tó máa ṣẹlẹ̀ tí a fẹ́ dàrin àjò ìgbésí ayé ọ̀tá yín rú ẹ̀ ní rí lọ́jọ́ tòní láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ẹ ṣe prayer dáadáa, ẹ má rìnrìn àjò lọ́jọ́ tòní rárá. Ẹ lè rìn àjò lọ síbi iṣẹ́, tẹ́ bá ń lọ bí iṣẹ́ gan, ẹ ṣe prayer kí ẹ lọ láyọ̀ kẹ́ bọ̀ láyọ̀, kó má sí wàhálà, kó má sí ìdààmú. Àwọn tẹ́ expect lójijì ó lè ṣẹlẹ̀ lọ́jọ́ tòní, kódà èèyàn lè accuse yín wrongly lójijì ní ọjọ́ ti tòní, tó ṣe é pé látọ̀nà jíjìn tẹni náà wà sí yín, tó ṣe é pé ẹni náà jìnnà sí yín díẹ̀, bóyá ibi tó ń gbé jìnnà tàbí abroad lọ́wọ́, ó ṣeéṣe kán accuse yín wrongly lọ́jọ́ tòní, tó ṣe é pé nǹkan tẹ́ expect táyà yín lẹ́nu ó ṣeéṣe kó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer kí gbogbo nǹkan burúkú kó lọ kó digbó rere. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ṣùgbọ́n iṣẹ́ àtowó yẹn ó ṣeéṣe kó rí bákan. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní, tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó tayọ ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe é pé kò ní sí wàhálà, kò ní sí ìdààmú.
ìlera ara yín á jí pépé, kódà ìlera ara yín gan lẹ́fẹ̀ẹ́ máa fálẹ̀ mọ́ dáadáa lọ́jọ́ tòní bí ìgbà pé kẹ́ ṣe nǹkan tó máa benefit health yín ló máa rí. Ẹ lè má ráyè kankan ju bára yín ṣe fẹ́ dá, bára yín ṣe fẹ́ wà òkè dáadáa lọ fẹ́yìn tó ṣe é pa ìlera díẹ̀ ń bá fíra. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì rèé ó ṣeé ṣe kí ẹ busy pẹ̀lú àwọn one or two things tẹ́ máa ṣarrangement ẹ̀ nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ máa ṣàtúntò àwọn kankan nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Èní sì dára láti ṣe bẹ́ẹ̀. Tí iṣẹ́ bá wá gbomi lọ́jọ́ tòní, ẹ túbọ̀ fálẹ̀ mọ́ dáadáa ni, ẹ fálẹ̀ mọ́ dáadáa kẹ́ ṣàṣeyọrí lórí ẹ̀ lọ́jọ́ tòní, kẹ́ má tún sọ iṣẹ́ dọ̀la, ẹ má waste àkókò rárá lọ́jọ́ tòní, ẹ má fàkókò ṣòfò. Gbogbo nǹkan kíkan tẹ́ bá fẹ́ ṣe, ẹ gbèsè tiẹ̀ dáadáa lọ́jọ́ tòní, kéènì lè lọ bó ṣe yẹ kó lọ, ṣé á lọ dáadáa lọ́jọ́ tòní, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ, èrè owó náà wọlé fún yín lénìí tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Èní tí wá dára fẹ́yìn tẹ́ ń lò ráwọ̀ kánsà yìí láti fi ronú àròjinlẹ̀ nípa ọ̀rọ̀ ìgbésí ayé yín. Ọ̀pọ̀lọpọ̀ yín lè bára yín nípa ẹni tó ń ronú àròjinlẹ̀ nípa pé ọ̀nà wo lẹ lè gbé gbà tí nǹkan àfi lọ dáadáa, nípa pé báwo lẹ fẹ́ ṣe tí gbogbo àfi dàgbàsókè tí nǹkan tẹ̀ ń lé látijọ́ ìta tó yín lọ́wọ́. Ó dára kẹ́ introspect lénìí, ẹ lè mú kankan jáde ńbẹ̀ tó ṣe é pé á padà ràn ìgbésí ayé yín lọ́wọ́. Oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n issue relationship, issue àwọn ọ̀rẹ́ ó ṣeéṣe kó wáyé lọ́jọ́ tòní. Àwọn tẹ́jọ wà papọ̀ ó ṣeéṣe kó jẹ́ ju yín lọ́jọ́ tòní. Ọkọ̀ wù òjijì tó ṣe é pé ẹ ò ní nífẹ̀ẹ́ sí rárá lọ́jọ́ tòní. Ọjọ́ tòní olólùfẹ́ yín gan lè wà tó ṣe é pé ó lè má tẹ́ yín lọ́rùn. Ẹ lè máa expect nǹkan látọ̀dọ̀ ẹni tó jẹ́ pé bí ọ̀rẹ́ ló jẹ́ sí ń tẹ̀ wò pé ọ̀rẹ́ mi ó tiẹ̀ ṣó ó tiẹ̀ máa dúró tì mí, nǹkan tẹ́tí ẹ̀ sẹ́sì látọ̀dọ̀ ẹ̀yẹn lójijì ló kàn máa dàbí ìgbà pé nǹkan náà dabarú tó sì jẹ́ nǹkan tẹ́sí fọkàn sí gidi gan. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, ẹ ṣe prayer kí àfọkànsí yín, àfojúsí yín kó má jà sásán, kó má jà sí òfo. Kẹ́ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní, gbogbo ìtẹ́ ìrètí kó já síre kó wọlé fún yín. Ẹ wá gbọ́dọ̀ finú tọ̀yàn, ẹ sì gbọ́dọ̀ raise expectation yín too high ju bó ṣe lọ lọ́jọ́ tòní kí promise and faith kó má wáyé lọ́jọ́ tòní. Ọjọ́ ìjọjọ́ tó gbà kíyèsára, ẹ fálẹ̀ mọ̀ṣẹ́ dáadáa, tẹ bá fálẹ̀ mọ̀ṣẹ́ máa ráǹfààní àtòrè gbámú. Ṣùgbọ́n ti relationship yín yẹn olólùfẹ́ yín lè ṣe unexpected fún yín, wọ́n lè wà tó ṣe é pé ó lè má tẹ́ yín lọ́rùn dáadáa lọ́jọ́ tí tòní. Relationship yín lè wọ́ bákan lọ́jọ́ tòní. Ẹ bá fálẹ̀ mọ̀ṣẹ́ gangan ní àǹfààní lè wọlé tọ̀yìn wá, nílé lè wọlé tọ̀yìn wá. Ẹ fálẹ̀ mọ̀ṣẹ́, má gbọ́ relationship sọ́kàn, ẹ má gbọ́ àwọn alásùnmọ́ yín kankan sọ́kàn lọ́jọ́ tòní. Ẹ free mind yín, ẹ ní ọkàn akin, ẹ ní ìgboyà láti fálẹ̀ mọ́ láì fún yín fúnra lára yín. Aago 7 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n issue níbi iṣẹ́ ó ṣeéṣe kó wáyé lọ́jọ́ tòní o. Ìṣẹ̀lẹ̀ òjijì ní àyè iṣẹ́ tí yín náà ó ṣeéṣe kó ṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer pẹ̀lú ìṣẹ̀lẹ̀ òjijì èyí tó lè da ìrìn àjò iṣẹ́ rú, tó lè da ìrìn àjò ẹni rú. Ẹ ṣe prayer lé lórí lọ́jọ́ tòní, kẹ́ má rí irú ẹ̀, kẹ́ má rí wàhálà, kẹ́ má rí dààmú. Tíṣẹ́ bá wá wó ṣeéṣe kó affect owó lọ́jọ́ tòní o. Ẹ ṣe prayer dáadáa. Bóyá customer kan àbí iṣẹ́ kan ló máa fẹ́ stress yín gidi gan lọ́jọ́ tòní tó ṣe é pé ẹ ti ẹ̀ prepare fún tẹ́lẹ̀ tẹ́ ti ẹ̀ roko ẹ̀ tẹ́lẹ̀. Ẹni rí wàhálà ẹni rí dààmú, iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ. Tẹ bá ṣe prayer dáadáa tí ẹ sì ní ìgbàgbọ́ pé kò ní sí wàhálà, kò ní sí láburú, bẹ́ẹ̀ sì ni kò ní sí wàhálà, kò ní sí láburú. Fẹ̀kàn tẹ́lẹ̀ task máa pọ̀ rẹpẹtẹ lọ́rùn yín lọ́jọ́ tòní. Tẹ́ bá ti rush jù kò ní sí problem, ṣùgbọ́n tẹ bá rush pé jẹ́ tètè ṣe bá ní tètè ṣàwó, ẹ máa ṣe àwọn mistake kan tó ṣe é pé ọ̀tá yín máa fẹ́ regret ẹ̀ pé ta ló ní kí n kánjú jù náà. Ẹ má kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun. Ẹ ṣe nǹkan yín ní jẹ̀lẹ̀kẹ́ níwọ̀n tún yín wò sí. Àtẹnírìn ìgbẹ̀rẹ̀ àtẹni tó sáré gbogbo wọn pátá náà ló máa débi tán lọ. Ẹ rí dájú pé fọgbọ́n ṣe ẹ̀fẹ̀ lẹ́ṣẹ̀ lọ́jọ́ tòní kéènì lè lọ dáadáa. Iṣẹ́ lè rí bákan torí stress, ire owó náà lè rí bákan torí tíṣẹ́ bá ti affect, ire owó náà ti affect nìyẹn. Ṣùgbọ́n relationship yín á lọ dáadáa. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tòní ọjọ́ tó wá dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, ọjọ́ tẹ máa wà creative dáadáa, ọjọ́ tí ìdùnnú àtayọ̀ máa gbalẹ̀ lọ́kàn yín dáadáa ló jẹ́, ọjọ́ tẹ̀lé eré gbámú níbikíbi láàyè káyè ló jẹ́, ọjọ́ ìyọjọ́ oríire ló jẹ́ fẹ́yìn tẹ́ ń lóra wọ̀nyí. Gbogbo kó á lọ sòsè bó ṣe yẹ kó lọ. Ẹ máa mọ nǹkan tẹ́ ń ṣe dáadáa lọ́jọ́ tòní. Ọgbọ́n ìmọ̀ òye yín á lékún. Ẹ máa wà intelligent, ẹ máa ní ìgboyà dáadáa láti fi fálẹ̀ mọ́ ohunkóhun. Ẹ máa yọ bí ọjọ́, ẹ máa tanná yanranyanran bí òòrùn táwọn èèyàn máa kó oúnjẹ táwọn èèyàn gbà tí yín dáadáa lọ́jọ́ tí tòní. Àwọn èèyàn gbóríyìn fún yín fún iṣẹ́ takuntakun tí ẹ bá ṣe láyè káyè tẹ bá wà lọ́jọ́ tòní. Ẹ apply creativity yín lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Ẹ fálẹ̀ mọ̀ṣẹ́ dáadáa kẹ́ lè ráǹfààní àtòrè gbámú. Kẹ́ ní ìrẹ̀lẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Ẹ má gbéraga, ẹ má ṣe kárí mi rárá. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìrẹ̀lẹ̀, pẹ̀lú ìfẹ́, pẹ̀lú ọ̀yàyà lọ́jọ́ tòní. Àwọn èèyàn á gba ti yín, bẹ́ẹ̀ náà ṣe gba tiwọn lọ́jọ́ tí tòní. Ìbáṣepọ̀ yín àtàwọn ọmọ wẹ́wẹ́ náà á wọnú ara dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ yín gan bí èwe lẹ́ẹ̀ máa ṣe lọ́jọ́ tòní. Ẹ rí nǹkan ìdùnnú, ẹ rí nǹkan ayọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tí tòní. Energy ilẹ̀ máa lò lórí ohunkóhun àti níbi iṣẹ́ àti ní gbogbo bí. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní.
àwọn èèyàn máa admire bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́jọ́ tòní, ẹ túbọ̀ ṣakitiyan láàyè iṣẹ́, àwọn èèyàn lè gbóríyìn fún yín kẹ́ lè rí àǹfààní àtòrègbámú, kódà wọ́n lè torí pé iṣẹ́ kan dáadáa kó tún gbéṣẹ́ míì fún yín ní àsìkò yìí. Aago 11:09 láàárọ̀ sí aago 12:09 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé àárín ẹ̀yin àtèèyàn tẹ́jọ́ dà kọ́kọ́ papọ̀ tó ṣe pé ẹjọ́ ní nǹkan kọ̀ọ̀kan tẹ́jọ́ ṣe papọ̀ ó ṣeé ṣe kí ó fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Èèyàn máa fẹ́ dalẹ̀ yín lọ́jọ́ tòní, èèyàn tẹ́ súnmọ́ra pẹ́kípẹ́kí tẹ́ ti ẹ̀rọ kan pó lè dalẹ̀ yín tẹ́ tí ń wò pé lágbájá ìhà ó tiẹ̀ ṣọ́ kò lè ṣe báyìí kò lè ṣàwó kò lè ṣe kókó bàbá ṣàsùn wọn á dalẹ̀ yín lọ́jọ́ tòní o. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní, ẹ má finú tán ẹnikẹ́ni rárá, ẹ má gbára lé ẹnikẹ́ni rárá, ẹ má gbára lé ènìyàn. Ẹni tẹ́ bá rò pé àfi kẹjọ dáwó pọ̀ kẹjọ ṣe investment lásìkò yìí àbí nǹkan kan tó bá wáyé bí investment kan lásìkò yẹn jìnnà sí o, ẹ jìnnà sí pátápátá, wá sógún dogójì wá jájọ ṣe kínní ìpapò ó máa bíwó ó máa yọ owó dáadáa, ẹ jìnnà sí lọ́jọ́ tòní wọ́n máa gbá yín ni o, tàbí kí wọ́n dalẹ̀ yín kẹ́ kíyèsára dáadáa lọ́jọ́ sí tòní o. Ẹ̀ṣọ́ ni bá ṣe ẹ̀ṣọ́ ni bá rẹ́ lọ́jọ́ tòní, èyí ní ìdára kẹfì ronú jinlẹ̀ nípa gbèsè tẹ́ bá gbé, ẹ má kú gìrì gbégbèsè rárá, ẹ wà remorseful láti gbégbèsè èyíkéyìí o, ẹ ronú jinlẹ̀ dáadáa pé àṣé kí n gbé àbí kí n má gbé tàbí kẹ́kúlẹ̀ ṣèwádìí nípa ṣé kí n gbégbèsè àbí kí n má gbé lọ́jọ́ tòní kọ́ta yín má bàa kábàámọ̀ bọ̀ ọbẹ̀ kẹ́ kíyèsára dáadáa nípa ọ̀rọ̀ ilé yín náà. Ó ṣeé ṣe kí family member kan kí wọ́n fẹ́ nídìí ìrànlọ́wọ́ yín lọ́jọ́ tòní tó lè fẹ́ stress yín díẹ̀, tàbí kí bùkátà kan fẹ́ wáyé tó jẹ́ tinú ilé tó ṣe pé fẹ́ gbọ́ tó ṣe pé lójijì náà ni gbogbo ilé ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ tí tòní tó ṣe pé a fẹ́ bí stress díẹ̀ fún yín, gbogbo ẹ̀ á die down tẹ́ bá fọgbọ́n sí tẹ́fẹ̀lẹ́ ṣe. Ẹ má wà tú ìgà, ẹ má jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun, ẹ má rush ara yín jù, ẹ fẹ̀lẹ̀ ṣe kẹ́ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní kéènì lè lọ bó ṣe yẹ kó lọ, kódà àǹfààní owó kan lè wọlé fún yín ní ọjọ́ tòní ní ìgbẹ̀yìn tó ṣe pé á dàbí ìgbà pé Ọlọ́run ló yọ mí omi ìbá ti tẹ̀lé ọ̀rọ̀ tí bọ̀bọ́ yẹn sọ mi ìbá ti kówó lórí nǹkan báyìí tó sì jẹ́ pé àǹfààní kan míì tún gódé yìí tó ṣe pá wọlé fún yín tẹ́ bá fálẹ̀ mọ̀ṣẹ́ ara ti yín gangan, ẹ fálẹ̀ mọ̀ṣẹ́ kẹ́ lè ráǹfààní àtòrègbámú. Aago 4:10 ní ìrọ̀lẹ́ sí aago 5:10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n relationship issue wà lọ́jọ́ tòní láàrin èèyàn tó olólùfẹ́ yín náà ló máa wò òjijì, wọ́n lè kanra lójijì, wọ́n lè hùwà tí ó tẹ́yìn lọ́rùn lójijì tó lè fẹ́ bí gbọ́mi sí omi òtó láàrin ẹ̀yin méjèèjì, ó lè fẹ́ bí ìfàǹfà láàrin ẹ̀yin méjèèjì tó ṣe pé ẹjọ́ rojọ́ ẹjọ́ fa ọ̀rọ̀ dáadáa lọ́jọ́ sí tòní, ó lè jẹ́ tó ṣẹlẹ̀ lánàá ní ètí tánlẹ̀ tó ṣe pé á tún wú sókè dáadáa tó ṣe pé á bí ìjà á bí ìṣù láàrin ẹ̀yin méjèèjì, ẹ ṣe prayer dáadáa lọ́jọ́ sí tòní kí ìṣù rẹpẹtẹ kó má wáyé, ìṣù tó lè bí ìkọrẹni sílẹ̀ kó má wáyé lọ́jọ́ sí tòní. èní ìsírí ó ṣeéṣe kẹ́ má rẹni bá yín dá sí, ó ṣeéṣe kẹ́ má rẹni sọ fún yín pé lábájá ó ti tó lábájá ẹ má jà mọ́, fún ìdí èyí ẹ fọgbọ́n ṣe ẹ̀fẹ̀lẹ̀ ṣe ìjà ọdọ́la ìbẹ̀rẹ̀ ìjà là ń mọ̀ àkímọ̀ pin ẹ̀ o, bí ogun náà ló ṣe rí ìbẹ̀rẹ̀ ogun náà là ń mọ̀ àkímọ̀ pin ẹ̀, jìnnà sí ìjẹ jìnnà sí fanfa láàrin èèyàn tó lólùfẹ́ yín kó má ba lead sí break up pátápátá kẹ́ kíyèsára dáadáa lásìkò yìí. Ẹ try láti lẹ́mìí ìforíjì táwọn bá ti hùwà bákan yẹn try láti ní àgbàmọ́ra, ẹ try láti fi ọgbọ́n ṣe kí ẹ fi ẹ̀lẹ̀ ṣe, ẹ sọ pọ́ìntì jáde, ẹ má fàyè gba argument wòròwòrò lọ́jọ́ tòní kó má ba sí pé ẹ̀yin méjèèjì jọ ń kọra yín sílẹ̀ lójijì, ẹ kíyèsára dáadáa. Ó bẹ́tà kẹjí ní kùtùkùtù òwúrọ̀ kẹ́ tètè ya gbabi iṣẹ́ lọ, tó bá mẹ́sẹ̀jì yín hello how are you fine conversation yín kó má long ju bó ṣe lọ débi pé ẹ máa lọ sọ̀rọ̀ kan bí tẹ́tì máa ní issue, ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní tẹ́ bá lọ bí iṣẹ́ á lọ dáadáa lénìí, ó sì ṣeéṣe kẹ́ ríre gbámú dáadáa ṣùgbọ́n relationship yín yẹn ni kẹ́ kíyèsára dáadáa lé lórí lọ́jọ́ tòní. Aago 7:30 láàárọ̀ sí aago 8:30 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ mustard sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ọjọ́ tó wá dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, ọjọ́ tó ṣeé ṣe kí ire owó wọlé fún yín gan ló jẹ́ pẹ̀lú látara akitiyan tẹ́ ń ṣe, ó ṣeé ṣe kí àǹfààní wọlé fún yín. Ẹ̀yin náà sì rèé ẹ ṣọ́wó ná lásìkò yìí, ẹ má nàá àpà ó láwọn nǹkan tẹ́ máa fẹ́ kó wọlé lórí tí a fẹ́ mú regret díẹ̀ dání, ẹ lè ṣàánú níwọ̀nba nínú ìwọ̀nba owó tẹ́ bá ní, ẹ lè ṣàánú kí ẹ ṣètọrẹ àánú fáwọn aláìní níwọ̀nba eléyìí máa ràn yín lọ́wọ́, ṣeéṣe kó béèrè ìwọ́dù ṣùgbọ́n àwọn kan míì wà tó ṣe pé ó ṣeéṣe kó má wulẹ̀ wọ́ọ̀kì fún yín, àwọn ojú àánú míì wà tó ṣeéṣe kí ó ní ìfẹ́ tí lọ́jọ́ tòní tó ṣe pé tẹ́ bá ṣe ó ṣeéṣe kó dàbí ìgbà pé owó tí mo dẹ̀rẹ́ fi ṣe gbá tí mo dẹ̀rẹ́ fi ṣàwọ́ ni mo ti lọ ná sórí nǹkan báyìí, torí ẹ máa nídìí owó láwọn ọjọ́ bí ó dára kẹ́ fowó pamọ́ fún òwúrọ̀ ọjọ́ iwájú, ẹ lè rí gbámú dáadáa látara títẹ pamọ́ṣẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ má sùn o, ẹ má ní pé bóyá ẹ tiẹ̀ lọ bíṣẹ́ lénìí, ẹ lọ bíṣẹ́ ẹ lọ fálẹ̀ mọ̀ṣẹ́ kẹ́ lè ráǹfààní àtòrègbámú. Àwọn míì ní gan lè lọ patí lénìí tó ṣe pé patí náà fẹ́ mú yín náwó lọ́jọ́ tòní ní tó yẹ kẹ́ lọ wá owó, ẹ wá fi lọ patí tẹ́ fi ná àwọn ìwọ̀nba tó wà lọ́wọ́ yín, ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tí tòní, ẹ má nàá àpàrà rárá.
mọ̀ nípa tí kò yẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ fẹ́ fowó ṣe òun náà ni á máa wà lọ́kàn yín tẹ́ máa plan ahead fún pé nǹkan báyìí tí mo yìí fẹ́ ṣe màá sì ṣe báyìí màá sì ṣe báyìí màá sì ṣe bákan. Ẹ rí dájú pé ẹ tọ́jú owó pamọ́, ẹ value owó lásìkò yìí, ẹ lówó lọ́nà tó máa gbà mú ìwúrí dání fẹ̀yìn gan pé at least in fact nǹkan tí mo ṣe yìí ló padà máa ràn mí lọ́wọ́ lọ́jọ́ ọ̀la. Má wá trust ẹnìkankan pẹ̀lú kíkówó yín lé lọ́wọ́ àbí fífẹ́ ẹnìkankan sídìí ọjà yín gbé lágbájá tá máa bá mi mójútó lọ. Ó ṣeé ṣe kí wọ́n fẹ́ pa yín lára ní ààyè yẹn kí sára dáadáa ní ọjọ́ ti tòní. Ẹ̀yin tẹ́tí lọ́mọṣẹ́ tẹ́lẹ̀ kò sí pírọ́blẹ́mù. Kọ ṣàkáǹtì owó yín dáadáa, ẹ farabalẹ̀ ṣàkáǹtì ẹ̀ dáadáa ló dára. Ẹ bá fálẹ̀ mọ̀ṣẹ́ máa rí i gbámú lé ní. Relationship ẹ̀yin àti olólùfẹ́ yín kò sí wàhálà. Ire owó lè wọlé fún yín lé ní dáadáa. Tẹ́ bá fálẹ̀ mọ̀ṣẹ́ bí a ti ṣe sọ aago 2:15 ní ọ̀sán sí aago 3:15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní tí kọ́lọ̀ dark green sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní. Ọjọ́ tí ó gba ìkíyèsára púpọ̀ ni o. Ọjọ́ tó gba ìkíyèsára dáadáa ló jẹ́. Látàrí pé creativity yín lè wà affected lọ́jọ́ tòní. Ẹ lè má ní clarity nípa àwọn nǹkan míì, ẹ lè máa rò nǹkan míì tẹ́ fẹ́ ṣe bóyá níbi iṣẹ́ ni àbí níbikíbi tó ṣe é pé a fẹ́ máa fún yín disturb díẹ̀. Nǹkan míì wà kan tó yẹ ká sọ sí yín lọ́kàn ní ìsìn, á tún dàbí ìgbà pé ẹ̀ tó rántí ẹ̀ mọ́ lọ́jọ́ ti tòní. Ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ ti tòní, ẹ plan ara yín dáadáa. Tó bá jẹ́ pé stress yẹn fẹ́ pọ̀ jù nípa àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe tó ṣe é pé ẹ̀ ní clarity ẹ̀ mọ̀nà tẹ́ fẹ́ gbé gbà, ẹ lè relax, ẹ lè ní kẹ́lòmíì bá yín handle àbí kẹ́ yá brain ẹlòmíì, kẹ́ yá ìdí ẹlòmíì lò lọ́jọ́ ti tòní. Ẹ dẹ̀ má kó nǹkan rẹpẹtẹ sórí lọ́jọ́ tòní, ẹ má ronú àròjù lọ́jọ́ tòní. Torí nǹkan tó máa fẹ́ máa dàbí ìgbà pé kẹ́ máa ronú ṣeéṣe kó fẹ́ wáyé lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára púpọ̀. Eléyìí lè fẹ́ affect àwọn èèyàn tó lólùfẹ́ yín náà kí àìgbọ́ra-ẹni-yé díẹ̀díẹ̀ kó fẹ́ wáyé díẹ̀ ní ọjọ́ ti tòní. Kódà ọ̀pọ̀lọpọ̀ míì ní olólùfẹ́ yín lè forun dùn yín lọ́jọ́ tòní pé mi ì sì ní fún ní oorun alẹ́ sùn. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ ti tòní. Kódà eléyìí lè fẹ́ affect owó lọ́jọ́ tòní. Ohun tó bá ti affect creativity yín ó máa affect ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́jọ́ ti tòní. Inú yín lè má fi bẹ́ẹ̀ dùn dáadáa lọ́jọ́ ti tòní kó yẹ pé mood swing lè fẹ́ gbalẹ̀ púpọ̀ lọ́dọ̀ yín lọ́jọ́ tòní tó yẹ pé lójijì dẹ̀ làwọn nǹkan yín máa wáyé tẹ́yìn gan lè má mọ nǹkan tó fà fúnra lára yín tẹ́ máa mọ̀ pé báwo ló ṣe jẹ́, kí ló fà, kí ló ṣẹlẹ̀ tí mood mi rí báyìí ní ọjọ́ ti tòní. Ṣùgbọ́n ẹ máa try best yín náà ní lọ́jọ́ ti tòní. Tẹ́ bá ríyàn support yín ẹ lè jọ gbárapọ̀ láti ṣiṣẹ́ lọ́jọ́ tòní. Tẹ́ bá sì wò pé nǹkan tẹ́ ń ṣe yìí ẹ lè tún tẹ̀síwájú láti máa ṣe ẹ fálẹ̀ mọ́ dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ má fàyè gba distraction, ẹ má play orin tó máa disturb iṣẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ wà níbi tó dákẹ́ rọ́rọ́ láti ṣiṣẹ́ kíṣẹ́ lè lọ dáadáa lọ́jọ́ tòní. Relationship yìí yẹn ó ṣeé ṣe kí òun rí bákan lọ́jọ́ ti tòní, kí ó ṣe pé nǹkan tí ẹ̀ ń expect látọ̀dọ̀ olólùfẹ́ yín ó ṣeé ṣe kó jẹ́ pé òun kọ́ lẹ máa bá. Ẹ sì kíyèsára dáadáa pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ lọ́jọ́ ti tòní. Ọmọ lè wà kan lójijì tó ṣe pé ó lè má tẹ́ yín lọ́rùn. Ẹ fálẹ̀ mọ́ ọmọ dáadáa. Ẹni kọ́ lọ gbá kọ́ padà láwọn lọ ń ṣeré pá tó sì jẹ́ pé lè fẹ́ mú inú bí yín díẹ̀ lọ́jọ́ ti tòní. Ọmọ lè wọ jìjì lọ́jọ́ tòní fún yín, kẹ́ kíyèsára dáadáa. Ẹ fọgbọ́n ṣe, ẹ fi sùúrù lọ́jọ́ tòní kọ́jọ́ tòní lé lọ dáadáa. Bó tilẹ̀ jẹ́ pọ̀wọ̀ tara yín gangan ló bá yín lásìkò ìbáyé yín ṣe fẹ́ dá bóyá ìfẹ́ ní dàgbàsókè ilẹ̀ máa wò. Ó ṣeé ṣe kọ́jọ́ tòní padà lọ dáadáa. Tí bá lè mú sùúrù gangan lẹ nílò lọ́jọ́ tòní. Tẹ́ bá mú sùúrù lọ dáadáa ó ṣeé ṣe kọ́jọ́ tòní padà lọ dáadáa. Ó ṣeé ṣe kó má padà sí wàhálà, kó bá sí ìdààmú, kí iṣẹ́ yín gan lọ dáadáa. Ẹ ṣe prayer dáadáa gbogbo kan tó ń dùn mọ́ yín nínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó má dìbànújẹ́ o. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí mixed feelings kó wáyé fún yín lọ́jọ́ tòní. Mixed day lọ́jọ́ tòní jẹ́. Ọlọ́run á bá yín ṣe ọjọ́ tòní á padà lọ bó ṣe yẹ kó lọ láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba. Aago 7:09 ní àárọ̀ sí aago 8:15 ní àárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ tòní gbà kíyèsára díẹ̀ o látàrí pé ó ṣeé ṣe kí àárín ẹ̀yin àti ènìyàn tí ó jọmọ́ bí mọ̀lẹ́bí kan kí ó fẹ́ rí bákan. Mọ̀lẹ́bí kan lè hùwà tí ó tọ́ sí yín, èèyàn kan nínú yín lè hùwà lójijì tó tọ́ tàbí kí bùkátà kan déédéé dìde lọ́jọ́ tòní tó ṣe é pé a fẹ́ stress yín díẹ̀ bákan lọ́jọ́ tòní tẹ́ máa fẹ́ máa hùn bí irú bùkátà ò lè lójijì nígbà tí nǹkan bá rí bákan yìí. Ẹ lè fẹ́ máa falẹ̀ mọ́ àwọn kankan lọ́jọ́ tòní nínú lẹ́yìn láti rí dájú pé gbogbo ẹ̀ wà corrected. Tíyàn bá ń bínú lọ́jọ́ tòní àbí tó hùwà lójijì lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ mú sùúrù lò lọ́jọ́ tòní. Kẹ́ handle ọ̀rọ̀ náà with care lọ́jọ́ tòní, kẹ́ fọgbọ́n ṣe, kẹ́ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí feeling yín kó fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Mood yín lè fẹ́ wà affected gan lọ́jọ́ tòní tẹ́ máa fẹ́ máa rò sọ́tùn rò sósì. Ọlọ́run jẹ́ kí ìṣẹ̀lẹ̀ tó máa lágbára táfẹ́ affect mood yín lónìí jẹ́ kó ṣẹlẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Fún ìdí èyí tẹ́ bá jí lóòrọ̀ ẹ ṣe prayer dáadáa lórí ọjọ́ tòní kọ́jọ́ tòní lé lọ dáadáa. Ó ṣeé ṣe kí bẹ̀rù bójú kó máa wà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní àbí gbá fẹ́ ṣẹlẹ̀ àbáwò fẹ́ ṣẹlẹ̀. Ó sì ṣeé ṣe kí nǹkan náà ṣẹlẹ̀, ó sì ṣeé ṣe kí nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé yín lọ́jọ́ tòní tí àmú yín wà worried bákan táfẹ́ tún fún yín stress bákan lọ́jọ́ tòní. Ó ní sí wàhálà kò ní sí ìdààmú tó bá jẹ́ títí ìbínú ni àbíyàn kan mú yín bínú. Ẹ wulẹ̀ neglect ẹni náà kí ẹ fálẹ̀ mọ́ ṣẹ́yìn dáadáa torí iṣẹ́ la lọ dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Tẹ́ bá ti gbé mood nǹkan tó ṣẹlẹ̀ nílé tẹ́ ti gbé lọ síbi iṣẹ́ máa lọ dáadáa. Relationship yín yẹn ó ṣeé ṣe kí ó fẹ́ rí bákan tó ó ṣeé ṣe kó jẹ́ àárín ẹ̀yin àti olólùfẹ́ yín gan
ní ètùtù tí máa wáyé lọ́jọ́ tòní nínú ilé. Iye owó lè wọlé fún yín lénìí tẹ́ bá ráyè falẹ̀ mọ́ṣẹ́, ṣùgbọ́n kò sí bí ògbójó ṣe lè pọ̀ tó. Ẹ jìnnà sí negative thought, ẹ jìnnà sí èròǹgbà tí ó tọ́. Ẹ má sọ pé ó ti tán, ẹ má sọ pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe mọ́. Ẹ má rò kèrò síra yín. Tí bùkátà ńlá bá yọjú lọ́jọ́ tòní lójijì, ẹ má rò pé bóyá nǹkan tó kù ní pé bóyá kẹ́ sá lọ àbí bóyá kẹ́ pa bùkátà náà tì. Ẹ rí dájú pé ẹ ní ìgboyà lọ́jọ́ tòní. Ẹ gádà ara yín họ̀pù, ẹ jí ara yín họ̀pù láti falẹ̀ mọ́ nǹkan lọ́jọ́ tòní. Ẹ má padà ṣàṣeyọrí. Gbogbo ogun náà, gbogbo ìṣòro náà á padà dàtẹ̀rì pátápátá. Tí ẹ padà gidúnà tẹ́ padà ráyọ̀ láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Aago 8 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí color green sì jẹ́ color èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó bá pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.